ìlàkàkà ẹ̀dá nínú ayé ò mọ níwọ̀n. Iṣẹ́ lọmọ ọdún níyàn ń ṣe. Kí a tó jẹ fún mọ̀lẹ́bí jẹ. Kí a tó wẹ̀wò oge dára ká má bàa ṣìnsín láwùjọ. Láìsí àní-àní, ọmọ ènìyàn ń gbìyànjú. Ṣùgbọ́n kí ló dùn lẹ́yìn sí òòjọ́ ẹni bí ìsinmi ayọ̀ jàre? Pàápàá irú ìsinmi èyí tí ènìyàn ṣe nígbà tí ó ń gbádùn ètò tó láàmìlaaka pẹ̀lú àwọn mọ̀lẹ́bí rẹ̀. Jẹ̀lẹ́ńkẹ́. Ìdí nìyí tí mo fi ń mú ètò alẹ́ ìṣirò wá sétí gbọ́ yín bí ẹ kò bá tí ì gbọ́ tẹ́lẹ̀. Ètò tí ó kó ẹ̀kọ́ kíkọ́ pẹ̀lú ìdárayá sínú ni. Ẹ ò máa pàdé ọ̀jọ̀gbọ́n Gàfárì ọmọ Olúkúmọ̀nù, ògbóǹtagì onímọ̀ ìṣirò àti àwọn akẹgbẹ́ wọn níbi tí wọ́n ti ń fi ìṣirò dára ní ìlànà àti àṣà Yorùbá. Àǹfààní wà fún yín láti pè wọlé ṣèbéèrè kí béèrè tó bá wù yín nínú ìmọ̀ ìṣirò. Ìfigagbága wà fún àwọn akẹ́kọ̀ọ́ wa gbogbo. Ẹ sì tún ní àǹfààní láti jẹ̀bùn lọ́lọ́kan òjọ̀kan nígbà tí ẹ bá perégedé níbi àwọn ìbéèrè tí a ṣe lórí ètò. Kedere lẹ́ ò máa wò wá lórí Facebook lálaalẹ́ Sátidé ní déédéé agogo 9. Èyí ìwọ náà ṣe látàárọ̀ tó ọ̀rẹ́ mi. Àsìkò tó wà yìí láti jẹ̀gbádùn ètò alẹ́ ìṣirò. Alẹ́ ìṣirò, ìsinmi dùn lẹ́yìn iṣẹ́. Alẹ́ ìṣirò, tírélà ìmọ̀, àṣà àti ìdárayá. Ẹ káalẹ́ ní gbogbo ibikíbi tí ẹ ti ní àǹfààní láti mọ̀ gbọ́ wa. Mo kí ń káàbọ̀ sí orí ètò yín ètò wa Ilé Ìṣirò, níbi tí a ti mọ̀ mú àwọn ẹwà eléyìí tí ó wà nínú ìṣirò jáde. Èmi náà ni ọmọ yín olólùfẹ́ yín Gàfárì Lókúmọ̀. Lákọ̀ọ́kọ́ mo tọrọ gáfárà pé ó pẹ́ wá díẹ̀ lálẹ́ tòní. So àwọn ẹ̀rọ mi ni wọ́n lọ tíkọ́tíkọ́ díẹ̀. So òun náà ló fà tá a fi pẹ́ dé. So lágbọ́ Ọlọ́run bá mọ̀ mu ní kánmọ́kánmọ́. So gẹ́gẹ́ bá ṣe mọ̀ bí ètò wa Alẹ́ Ìṣirò tí ìfigagbága bó ṣe mọ́ ń lọ. Ẹ rí pé àwa tá bá ka àtẹ̀jíṣẹ́ eléyìí tí mo fi ṣọwọ́ fún bí ìṣẹ́jú díẹ̀ ká tó bẹ̀rẹ̀ ètò náà. Òun náà ni pé a fẹ́ kí ètò yìí kó tún mọ lárinrin jù báyìí lọ. Ọ̀pọ̀lọpọ̀ wọn ń pè wá pé àwọn náà ò tiẹ̀ mọ láǹfààní láti mọ dá ṣètò mọ́ gẹ́gẹ́ bí ìgbà kan. So a wò pé bóyá nínú àwọn ọ̀nà tá a lè ṣe, òun náà ni pé ká ra wá nǹkan kan díẹ̀ tá a lè fi kún ìdíje wa yìí tí ó lè jẹ́ kó dùn àti síbẹ̀síbẹ̀ náà ká lè mọ̀ bóyá àwọn èèyàn ń gbọ́ àwọn tí à ń sọ yìí àmọ́ àwọn èèyàn ní àǹfààní ọlọ́kan ọ̀jọ̀kan lórí àwọn ìtàǹgbé síta. So gẹ́gẹ́ bá ṣe mọ̀ pé ètò wa tẹ́lẹ̀tẹ́lẹ̀ tá bá ti bẹ̀rẹ̀ bóyá bí ìṣẹ́jú 10 lẹ́yìn rẹ̀ á bẹ̀rẹ̀ ìdíje lẹ́ẹ̀kan náà ni. Ṣùgbọ́n ní báyìí ká tó bẹ̀rẹ̀ ìdíje a ní ìpele alákọ̀ọ́kọ́, òun náà ni pé á fún wa ní àǹfààní láti pè wọlé láti ṣàlàyé gbogbo àwọn ìta náà mọ̀ lórí ìta bá fẹ́ bóyá bí àwọn ẹ̀kọ́ ilé ìta gbé jáde nínú àwọn ìtẹ̀lé olójoojúmọ́ wa. Gẹ́gẹ́ bá ṣe mọ̀ pé tí ìdíje ó dá lérí ní ọ̀sẹ̀ tòní, òun náà ni sequence and series. So àwọn náà tá bá ti ka sequence and series yẹn bóyá àti ẹ̀ tẹ̀lé wa ní o. So bó tilẹ̀ jẹ́ pé à ń fẹ́ kó jẹ́ pé a mọ̀ ṣe ìtẹ̀lé yẹn pẹ̀lú ta ti sọ, ṣùgbọ́n tó ẹ̀pá náà kámbó mi ta fẹ́ fi ṣàwọn yẹn láǹfààní. So ilé yẹn yóò máa àǹfààní lóríṣiríṣi wa. Alákọ̀ọ́kọ́ òun náà ni pé kí ni o, yóò fún wa ní ìgbàláàyè láti lè sọ tẹnu wa. Yóò fún wa nígbàláàyè náà láti lè ṣe kí ni o, láti lè mọ gbọ́n àwọn ìṣirò ilé ìta ti kọ́ yẹ́bẹ́yẹ́bẹ́ tipẹ́tipẹ́. So yóò mọ fún aláyè láti mọ ṣe kí ni o, láti mọ ṣàgbéyẹ̀wò wọn. Yóò dẹ̀ mọ mú kí ìdíje wa yìí yóò jẹ́ kó mọ dùn, yóò jẹ́ ká mọ rí àwọn ẹwà eléyìí tí ó pọ̀ nínú ìṣirò. So ètò Alẹ́ Ìṣirò náà ni àwa máa fún wa láǹfààní láti pè wọlé fún àwọn àǹfààní àwọn tá bá fẹ́ ṣe ìdíje. So fún ẹni tó bá pè wọlé ní àkókò yìí tó dẹ̀ sì tún kópa nínú ìdíje, alọ́gọ́rùn-ún máàkì yóò kọ́kọ́ mọ wà fún irú ẹni báyẹn náà pé wọ́n ti kọ́kọ́ pè ta ò pé òkè dá wọ́n sì gbìyànjú so lórí rẹ̀. So àwọn yẹn ti ń pè wọlé. So nọ́mbà tẹ́ mọ̀ pè sí òun náà ni ohun tẹ́ a ti mọ̀ òun náà ní WhatsApp 08162942400. Òun náà nọ́mbà tá mọ̀ pè sí. Ẹ jẹ́ ìgbà pé iná. Hello, ẹ ti wà lórí ètò. Hello. Alaikum salaam, ẹ káalẹ́ o. Ẹ káalẹ́ o. Kí lorúkọ yín bó lẹ ti ń pè o? Ok, olóyè ọ̀jọ̀gbọ́n àgbà Abdulmalik láti Kano. Ẹ ṣé púpọ̀ tí ẹ darapọ̀ mọ́ wa. Mo mọ̀ pé ẹ fẹ́ díje lálẹ́ tòní. Ẹ fẹ́ kọ́kọ́ fi
ọgọ́rùn-ún máàkì ṣèfàjẹ́ ọ̀yà à ń gbọ́ yín. Can you get any set of numbers? Let's say x is 2, 5, 8, 11, 14, and so on. And let's say we have y, 3, 9, 27, 81, and so on. If we study the set x, we see that is it 2, 5, 8, 2, 5, 8. If we study it, 5 minus 2 is 3. So also 8 minus 5 is 3. Olóyè Abdulmalik ṣé ń gbọ́ mi mo mọ̀ pé Yorùbá yín ó ti dàpọ̀ mọ́ èdè Haúsá gbọ́yé bẹ́ẹ̀ ẹ dákun ẹ máa bá bomi là díẹ̀díẹ̀ àwọn èèyàn náà ó sì fara mọ́ bẹ́ẹ̀ bá ṣe ń ṣe mo mọ̀ pé ń gbìyànjú ọ̀yà ọ̀dà ẹ kú iṣẹ́. So set yẹn tàbí kí n gbé sequence tí lè follow it torí bí àwọn terms they are increasing in arithmetic progression. But taba wo why 3, 9, 27, 81 taba ní kíkà 3 kúrò 9 is 6. But about it, you are not 9 kúrò 27. I didn't be any 15. So yeah, one people say AP. So but about it, divide 9 by 3. I didn't be we get 3. So divide by 27 by 9. I didn't be we get 6. Yeah. So that's ẹ ṣé púpọ̀ olóyè Abdulmalik ẹ ṣé púpọ̀ ẹ ti gbìyànjú kódà ẹ sì ti fi ọgọ́rùn-ún máàkì ṣèfàjẹ́ mo mọ̀ pé ẹ gbìyànjú náà ni mo nígbà pé ẹ gbìyànjú nínú ìdíje náà mo fẹ́ ká fi àǹfààní lẹ̀ fún àwọn yòókù náà kí wọ́n lè pè wọlé mo dúpẹ́ púpọ̀ ìmọ̀ retí níbi ìdíje olóyè ẹ ṣeun ṣé darapọ̀ mọ́ wa. ẹ ṣeun olóyè Abdulmalik nìyẹn ní àti ìpínlẹ̀ Kano ẹ rí i pé Yorùbá wọn kò fẹ́ jọ tọ̀dọ̀ tiwa dáadáa ṣùgbọ́n wọ́n ṣègbìyànjú àwọn ọ̀jọ̀gbọ́n àgbà ni wọ́n ẹ jẹ́ ń gba ìpè yìí. Hello, ẹ ti wà lórí ètò. Ẹ kálẹ́ ẹ ti wà lórí ètò kí lórúkọ yín bọ́lá tí ń pè o. Olóyè HK Das ó tójọ́ mẹ́ta fa ẹjẹ́ mi náà fi de Kwara sọ ó tójọ́ mẹ́ta fa ẹ pẹ̀lẹ́ ẹ mọ́ bínú ọwọ́ mi dí púpọ̀ ni so ń lọ́fà a ti bẹ̀rẹ̀ náà nù ọ̀yà olóyè ẹja mú kánmọ́kánmọ́ mọ́ ọ̀pẹ́ kó pàmì díje ọ̀yà kí ni ẹ tẹ́ fẹ́ fi sáwọn yẹn láǹfààní ńlé nínú tẹ́ ti kà ní kánmọ́kánmọ́. Àwọn ètò ti kọ́ wa náà lábẹ́ ṣàlàyé ní níwọ̀nba. Ok bàbá à ń gbọ́ yín. Nínú àwọn àlàyé tẹ́ ṣe fún wa wípé nǹkan pè ní sequence wọn náà ni àwọn nọ́mbà kan tó já sí wípé tí wọ́n bá tó tẹ̀léra wọn pẹ̀lú òfin tó já sí wípé ó jẹ́ òfin tó rúpọ̀ mọ́ bá nọ́mbà náà sì tó tẹ̀léra wọn. So ẹ̀dẹ̀ tó bá parí oríṣiríṣi sequence. Alákọ̀ọ́kọ́ tẹ́ dárúkọ ní arithmetic sequence. Ẹlẹ́ẹ̀kejì geometric sequence. Ẹlẹ́ẹ̀kẹta triangular sequence. Ẹlẹ́ẹ̀kẹrin square sequence. Ẹlẹ́ẹ̀karùn-ún Fibonacci sequence. So àlàyé kúkúrú ní wọn lẹ́ẹ̀kọ̀ọ̀kan ẹni pé arithmetic sequence làwọn èyí tó jẹ́ sí wípé àwọn nọ́mbà náà wọ́n ń gẹ́ẹ̀tì àwọn èyí tí wọ́n tẹ̀lé wọn. Ìyàtọ̀ tó wà láàrin nọ́mbà kan òdì tó wá tó tẹ̀lé rẹ̀ tó kankan náà. So òun ni arithmetic sequence. Ó túmọ̀ sí pé nọ́mbà kankan náà ni wọ́n rò pọ̀ mọ́ àwọn nọ́mbà yẹn tó fi ń gẹ́ẹ̀tì èyí tó tẹ̀lé. So geometric sequence ni àwọn nọ́mbà tó jẹ́ sí pé
àwọn nọ́mbà tán fi ń times àwọn nọ́mbà yẹn ó jẹ́ nǹkan kan náà throughout. So gẹ́gẹ́ bí ẹ ṣàlàyé so triangular òun ni gbogbo yàrá tán máa ń kájà àwọn nọ́mbà yẹn léra wọn. léra wọn papọ̀. tá a bá ní 1 ta ní 2 a fẹ́ gẹ́ẹ̀tì ẹlẹ́ẹ̀kẹta a ha di 1 plus 2 yóò fún wa ní 3 a fẹ́ gẹ́ẹ̀tì ẹlẹ́ẹ̀kẹrin a ha di 1 plus 2. ẹ ṣeun púpọ̀ ọ̀jọ̀gbọ́n ẹ ti gbìyànjú púpọ̀ kódà ẹ̀yin náà ti fi 100 máàkì kọ́kọ́ ṣèfàjẹ́ ẹ dákun mo fẹ́ ká fún àwọn ẹlòmíín náà láǹfààní kó pè wọlé ẹ ṣe púpọ̀ olóyè àmọ́ retí yín bí ìdíje mọ̀ pé mo jẹ́rìí ẹ nílùlẹ̀ lálẹ́ yìí tó ráwọn yẹn múra yín wá o. Ọlọ́run ní jálulẹ̀ ẹ ṣe púpọ̀ olóyè Moshood Abiola ọ̀jọ̀gbọ́n ìṣirò ni wọ́n ẹ ṣe púpọ̀ tẹ́ ń darapọ̀ mọ́ àtẹ́ fi ṣe kóríyá fún àwọn tó wà nílé náà ẹ ṣe púpọ̀. Ọ̀yà fún àǹfààní àtàbá tó fẹ́ pè wọlé màá máa gba bí pé 3 sí 4 sí ká tó bọ́ sí agbami ìdíje nọ́mbà táwọn pè sí òun náà ni àwọ̀ ní ojú ẹ̀rọ mi 08162942400 WhatsApp nìkan ni o 08162942400 olóyè Abdulaziz Idris Ọláyíwọlá ẹ ṣé pọ̀ tẹ́ darapọ̀ mọ́ àtẹ́fẹ́ tó náà sọ́wọ́ olóyè ẹjẹ ìgbà olóyè Yakubu Ogundele ẹ ṣé púpọ̀ ẹlò ẹ ti wà lórí ètò ẹ̀ka lẹ ti wà lórí ètò kí lórúkọ yín bó lẹ ti ń pè o. Orúkọ mi ni Lukman Adam láti Ìlọrin. Olóyè Adésínà láti Ìlọrin ẹ ṣé pọ̀ tẹ́ darapọ̀ mọ́ wa èyí ṣe é pé gbogbo ẹ̀yin Ìlọrin lẹ fẹ́ la owó mi tán lálẹ́ yìí. Ọ̀dà ní kánmọ́kánmọ́ láàrin ìṣẹ́jú méjì kí ni ìtẹ́yìn kọ́ àbí ìtẹ́fẹ́ fi ṣàwọn yẹn láǹfààní ká tó wọ̀ díje. Ẹ ṣàlàyé fún wa pé síkwẹ́ǹsì jẹ́ ètò nọ́mbà tó tẹ̀lé àwọn òfin lápẹẹrẹ set of natural number àyẹ̀wò ìta bá tó pé 1 2 3 4 5 6 àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn nọ́mbà yẹn iná làwọn àwọn pè wọ́n ní term. A lè ní sequence àti set pé wọ́n jọra wọn àmọ́ àwọn nọ́mbà sequence á máa pè wọ́n ní term àwọn nọ́mbà àti set á máa pè wọ́n ní element. A lè pín sequence sí finite àti infinite. Finite sequence òun ní èyí tí kò ní parí tó kẹ̀ jẹ́ pé ó kẹ̀ lọ ní set of natural number yẹn lápẹẹrẹ. Finite ni èyí tí ó ní parí. Tún kàlàyé fún wa pé a ní order bá a ṣe ń tò sequence. A lè tò wọ́n láti wájú gẹ́gẹ́ bí 1 3 5 7 9. A sì lè tò wọ́n látẹ̀yìn gẹ́gẹ́ bí 9 7 5 3 àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ ṣé púpọ̀ olóyè Lukman Adam láti Ìlọrin ẹ ti gbìyànjú ẹ̀yin náà ti fi 100 máàkì kọ́kọ́ fi ṣèfàjẹ́ ẹ dákun ẹ jẹ́ fún àwọn ẹlòmíràn náà láǹfààní ẹ ṣeun alérò pé darapọ̀ mọ́ àbí díje ẹ mọ́ lulẹ̀ o ọ̀dà 08162942400 òun náà ní tẹ́mọ̀ pèsè ẹ̀lú ẹ ti wà lórí ètò ìpè ń jára wọn ni ẹ̀lú ẹ̀ka lẹ́ o kí lórúkọ yín bọ́lẹ̀ tí ń pè o. Olóyè Saheed Adéyẹmí àbí àti Ìlọrin lẹ́yìn náà ti ń pè fa ẹ̀tọ́ láwọn lọ ni wọ́n pè lálẹ́ yìí. Ọ̀dà alátẹ̀kọ́ ní kánmọ́kánmọ́ ní ìṣẹ́jú kan kí lẹ fẹ́ fi sáwọn yẹn láǹfààní ká tó wá gba mi ìdíje. Tí mo kàn mọ̀ nípa sequence àti series ọ̀pọ̀ sequence yẹn pé ó máa ń fọ́lù àwọn rúlù tàbí fọ́múlà kan pé tí a bá wo ìyàtọ̀ tó wà láàrin táàmù kan àti táàmù kejì àti táàmù tó tẹ̀lé wọn ó máa papọ̀ ó máa jẹ́ constant one àgbàbá divide àròpọ̀ àwọn sequence yìí ló máa fún wa ní series. Àròpọ̀ ìròpọ̀ olóyè mo fẹ́ kẹ́ tún sọ dáadáa ṣé àròpọ̀ sequence àbí àròpọ̀ táàmù sequence yàní pé tá a bá ń ro táàmù sequence papọ̀ òun ni ó mọ fún wa ní series. Àròpọ̀
táìmù àwọn sequence ló máa fún wa ní series. Ẹ ṣeun. Series wọn máa lo kíní submission fún kíní formula. Ẹ ṣe púpọ̀ olóyè. Sequence ní ìsìn kábàárí 1 2 3 4 5 àwọn natural numbers yẹn. Olóyè Saidi. Olóyè Saidi, àwọn èèyàn náà làwọn gbádùn yín lè ṣe púpọ̀. Ẹ dá mo fẹ́ ká fún àwọn ẹlòmíràn náà láǹfààní. Ẹ̀yin náà ti fi 100 máàkì ṣèfàjẹ́. Mo lérò pé ẹ darapọ̀ mọ́ àmì ìdíje. Ṣé ẹ ní lulẹ̀? Lágbọ́ ọlọ́dà àmọ́ rí ti yín. Mo ní ẹ mọ́ lulẹ̀ o. Ẹ bá lulẹ̀ kò ní dáa. Ọ̀dà so ẹja fáwọn ẹlòmíràn náà láǹfààní. Ẹ wo bí àwọn èèyàn ṣe ń sọ ìṣirò lẹ́nu. Wàlọ́ inú mi dùn púpọ̀ pé àwọn èèyàn wọ́n ń gbìyànjú. Má ṣe fẹ́ kí gbogbo àná mọ̀ ṣe ní ká mọ̀ rí pé ìṣirò yìí o iṣẹ́ tó dùn ni o kì í ṣe iṣẹ́ tó nira. Ló ẹ ti wà lórí ètò. Ẹ kálẹ́ o, kí lorúkọ yín bọ́lẹ̀ tí ń pè o? Sọ́bíọ̀ Usman láti Ìlọrin. Àwọn ọ̀lẹ̀ Usman láti Ìlọrin. Mo sọ bẹ́ẹ̀ pé Ìlọrin bóyá òní gbogbo owó wa Ìlọrin ló fẹ́ lọ. Ọ̀dà ní kánmọ́kánmọ́ kí lẹ fẹ́ fi sàwọn yẹn láǹfààní. Nípa sequence àti series. Ẹ jẹ́ kó yé wa pé sequence jẹ́ ètò nọ́mbà tó tẹ̀lé àwọn òfin. Gẹ́gẹ́ bí sẹ́ẹ̀tì àwọn natural number. Àjọyọ̀pọ̀ àwọn nọ́mbà náà ní term. Ẹ sọ nípa special sequence. Àwọn special sequence náà ní. Ẹ má bínú olóye, kí ló dá fi ń pè wọ́n ní special sequence? Torí pé àwọn làwọn máa ń lò jù. Torí pé àwọn làwọn máa ń lò jù, ó ti so à sábà máa ń lò. A ní geometric sequence. A máa ń pa àwọn náà ní exponential. A dẹ̀ ní triangular number. Okay. Olóye, ẹ̀yin náà gbìyànjú, ẹ ti fi 100 máàkì náà ṣe fàjẹ́ síwájú ìdíje. Mo lérò pé yín náà darapọ̀ mọ́ wa lónìí. Ọ̀dà ẹ mọ́ lulẹ̀ o. Kò ní dápọ̀ tó wáyé pé lẹ́yìn ètò gbogbo ẹ̀yin tẹ́lá pé láti Ìlọrin láìpé gbogbo ilẹ̀ lulẹ̀ kódà. Ọ̀dà ẹ jẹ́ ń gba ìpè méjì sí so kó tó di pé a bẹ̀rẹ̀ díje. Gbogbo ẹ̀yin tẹ́ darapọ̀ mọ́ mo dúpẹ́ púpọ̀ tẹ́ bá fi ètò náà sọ́wọ́. Ọ̀gá mi Tiamiyu Abdulwasi Abu Jafar rẹ̀ ṣe pọ̀ tẹ́ darapọ̀ mọ́ wa. Olóyè Lukman Abdulsamad, olóyè Fọlọ́nsọ Rahim, olóyè Ògúndélé Yakub, olóyè Moshood Ridwan, olóyè Adéyẹmí Said, olóyè Ọpẹ́yẹmí Ridwan, olóyè Adésínà, gbogbo yín pátápátá àtàwọn tí mi ti láǹfààní láti rí torí bóyá ẹ fi sọwọ́ ní orí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ tèmi gangan. So gbogbo wa mo dúpẹ́ pọ̀ tí àdàràkọ̀ mẹ́tò. A máa gba ìbéèrè kan, a máa gba ìpè ọyọ kan sí kó tó di pé a bẹ̀rẹ̀ ìdíje. Òun náà ni pé nínú sequence àti series kí lẹ gbọ́ yín bẹ́ẹ̀. Gbogbo àwọn tó ń sọ níbí báyìí nìsín àmú wọn a sọ pé àṣìṣe kan báyìí ni wọ́n ṣe pé ẹ̀gbá tó. Ẹ̀yin tí àǹfààní eléyìí wà náà ni pé kí ni o ìtẹ́ kọ́ wọn àbí ìtẹ́yìn mọ̀ ọ́n ẹ̀bí sàwọn yẹn láǹfààní. Àǹfààní oríṣiríṣi ni ó ṣe. Àwọn akọ́ náà ni pé ẹ̀mọ́ tún kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ nílé. So ti yé bá wọn. Ẹlẹ́ẹ̀kejì náà ni pé ìtẹ́yìn náà ti kà tẹ́ bá ti ń sọ ẹ̀ nígbàgbé mọ́. So ti yé bá wọn. So òun náà ni ẹ dákun ẹ jẹ́ kí a mọ̀ gbìyànjú rẹ̀. Kò sí ẹni tó yẹ pé ìtọ́ bá sọ àní sọ pé kọ̀ wáyé àní sọ pé kọ̀ yanrantí o. Ẹ jẹ́ ń gba ìpè ilé yìí kó tó di pa bẹ̀rẹ̀. Ẹ ti wà lórí ètò olóyè o. Kí lorúkọ yín bọ́lá tí ń pè? Àdúpẹ́ púpọ̀. Kí lorúkọ yín bọ́lá tí ń pè bàbá o? Orúkọ mi ni Yakubu Ògúndélé láti Òṣogbo. Ok, ọ̀jọ̀gbọ́n Yakubu Ògúndélé láti ọ̀jọ̀gbọ́n Òṣìrò làwọn náà. Gbogbo àwọn tó ń fẹ́ ń pè lálẹ́ ọ̀jọ̀gbọ́n gbogbo wọn kàn fẹ́ ká mọ fi ṣe pé eré láǹfọ̀ ọmọ ayé ó ṣe ni. Ọ̀yà ní kánmọ́kánmọ́ kí lẹ fẹ́ fi sàwọn yẹn láǹfààní ká tó bọ́ síbi ìdíje. Lákọ̀ọ́kọ́ náà mo ní kí n rè lọ́gbọ̀n ní pé ẹkú iṣẹ́ takuntakun. Àdúpẹ́ púpọ̀ olóyè. Ọlọ́run ọba ìjọba wa sọ ilẹ̀ sọ̀rọ̀. Àmín. Sequence and series ó jẹ́ iṣẹ́ kan tí mo nífẹ̀ẹ́ sí púpọ̀. Ó jẹ́
àwọn nọ́mbà tí ó tẹ̀lé ara wọn pẹ̀lú òfin tí ó de ìtẹ̀lé wọn. So òfin de ìtẹ̀lé wọn, wọn kàn tẹ̀léra wọn lásán, olófin tó dè wọ́n. Yálà kí wọ́n máa dínkù àbí kí wọ́n máa dínkù. So gẹ́gẹ́ bí a ṣe rí set of natural numbers. So bí 1, 2, 3. So àwọn ni sequence and series. Ìyẹn sequence and series ó sí ọ̀nà méjì. A ní eléyìí tí a ń pè ní geometric sequence. Ta tún lè pè ní exponential sequence. Tó yẹ pé òfin tí ó de àwọn máa ń lékún. Olóyè mo fẹ́ kẹ́ tún àárín òun sọ ẹ ló pín sí méjì mo fẹ́ kẹ́ tún sọ ó pín lóríṣiríṣi òṣùwọ̀n méjì òun ni wọ́n sábà fẹ́ fún wa tí wọ́n fi mọ gbìdánwò nínú. Alákọ̀ọ́kọ́ bẹ̀rẹ̀ geometric sequence tàbí a tún máa ń pè ní exponential sequence. Ọ̀dà ẹ ṣé púpọ̀ olóyè, ẹ̀yin náà ti fi 100 máàkì ẹ ti fi ṣe ìfàjẹ. Ẹ ṣé púpọ̀ tí ẹ darapọ̀ mọ́ a mọ̀ mú ní kánmọ́kánmọ́ báyìí a mọ̀ bẹ̀rẹ̀ díje torí àkókò ti lọ púpọ̀. Mo lérò pé ẹ̀yin náà darapọ̀ mọ́ wa ẹ gbafẹ́ lọ sí ìpínlẹ̀ Ọ̀ṣun lónìí o. Yes, ẹ ṣé púpọ̀. So ọ̀yà a máa re gbàgede àwọn yẹn ti ń béèrè pé kí ni kọ́kọ́rọ́ táwọn fi wọ gbàgede lónìí, kọ́kọ́rọ́ ò láfi wọ gbàgede a mọ̀ rí ní ìsìn ọ̀yà o. Iṣẹ́ tí mo sì gbé wá lónìí ọ̀rọ̀ ni o, tẹ́ bá ń gbọ́ ọ̀rọ̀ gan. So kọ́kọ́rọ́ tẹ́ fi mọ wọ gbàgede òun náà lẹ́tí wò wọn 8 àrún òdo 8 àrún 850 858 fáwọn àtàṣe ń darapọ̀ ibi tẹ́ ti wọlé òun náà ní kahoot.it. Lẹ́ẹ̀kan sí mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwa tí a pè wọlé, gbogbo wa náà la ṣe gbìyànjú, so inú mi dùn púpọ̀. So a ṣì ń ké sí àwa tí a bá fẹ́ mọ so ń gbọ́wọ́ ètò yìí láti mọ ṣe kóríyá fún àwọn tí wọ́n ń pè wọlé torí kò rọrùn, iṣẹ́ ńlá òun náà ni wọ́n ṣe kíni òun náà ni wọ́n ń ṣe. 850 858 òun náà ni a fi mọ pè wọlé o láfi mọ wọ inú díje o. 850 850 858. So òun náà ni kọ́kọ́rọ́ tá a fi mọ wọ inú díje. Olóyè Adékúnlé Abdullahi ẹ ṣé púpọ̀ tí ẹ darapọ̀ mọ́ wa. Ọ̀yà olóyè Adésínà wọ́n ti wọlé, wọ́n sì ti ń pe àwọn èèyàn níjà. Ẹ rí bàbá wa wọlé náà, àwọn náà ti wọlé pé ta ló wà nílé. Olóyè Adéyẹmí ẹ káàbọ̀. Àwọn tí wọ́n mọ̀ láwọn wọlé mọ́ pọ̀ fa àwọn mẹ́ta náà la dẹ̀ ṣiṣẹ́ rí o. Ọ̀jọ̀gbọ́n Jíkẹ́dàṣ ẹ káàbọ̀. So ìntàfimọ̀ wọlé òun náà là ń wò yẹn 850 858 òun náà là fimọ̀ wọlé. Ẹ ké sí àwọn ọ̀rẹ́ yín tí wọ́n fẹ́ darapọ̀ tẹ́lẹ̀ ṣùgbọ́n tí wọ́n ti lọ. Òun náà ní láàrin ìṣẹ́jú méjì sísìn a mọ̀ bẹ̀rẹ̀ díje o. Ẹ̀dẹ̀ mọ́ gbàgbé pé Kahoot yóò mọ̀ fún yín ní máàkì tó pọ̀ bẹ́ẹ̀ bá ṣe yára sí bí èsì yín bó bá dẹ̀ ṣe kíni o bó bá ṣe yẹrantí sí. So tẹ́ bá bá bẹ̀rẹ̀ ó súnmọ́ kẹ́mọ́ lè gba àwọn máàkì náà. Ọ̀yà 850 858 ẹ̀yin tẹ́ ẹ pé wọlé náà ẹ tún lè darapọ̀. Ẹ̀yin tẹ́ ẹ pé wọlé ẹ tún lè darapọ̀ mọ́ wa. Akí olóyè wálé náà tẹ́ darapọ̀ mẹ́tò. So bẹ́ẹ̀ bá fẹ́ fókọ yín sí kò sí láburú ń bẹ̀. Kì í ṣe pé ìdíje kí ló kọ kákan fi ṣe kíni o ká fi ṣe ìdárayá láàrin ara wa náà ni. Ìṣẹ́jú kan sísìn á mọ̀ bẹ̀rẹ̀, àwọn tó bá dé lẹ́yìn wọ́n mọ̀ ṣe kíni wọ́n mọ̀ darapọ̀ bẹ́ẹ̀ ni. Lẹ́ẹ̀kan sí àwa tá a pé wọlé a tún lè darapọ̀ mọ́ wa
yóò kàn jẹ́ pé àwọn tó ti kọ́kọ́ pò wọlé òun wọ́n ti kọ́kọ́ ní 100 points jù wá lọ so tẹ́yìn náà bá múra kódà lè ṣe kí ni o ẹ lè làwọn mọ́lẹ̀ kí ló dé àwọn márùn la ní ẹ jẹ́ DJ yóò kọ́ láàrin jù báyìí lọ tọ́ ọ̀yà tó ti yá sáà ti ṣe tán. gẹ́gẹ́ bá ti mọ̀ tí ìbéèrè wa dá lé sequence and series òun náà lọ dá lé lórí o ìbéèrè alákọ̀ọ́kọ́ wọ́n ní sequence tó jẹ́ pé a máa mọ táàmù tí ń bọ̀ lẹ́yìn táàmù ìkan pẹ̀lú pé a máa multiply tàbí a máa divide pẹ̀lú constant òun là ń pè ní kíni o exponential sequence arithmetic progression square sequence Fibonacci sequence ẹ má gbàgbé a máa gba máàkì tó bá pọ̀ jù pẹ̀lú kíni o pẹ̀lú bàbá ṣe yára sí bàbá dẹ̀ ṣe kíni o bàbá ṣe mú èsì tó yanrantí sí so sequence tó gbà máa mọ táàmù tí ó mọ kan lẹ́yìn táàmù kan pẹ̀lú pàmò multiply tàbí a modify ọ̀la ń pè ní exponential sequence àtúmọ̀ ń pè ní kíni o geometric progression òun náà ládẹ̀ tún ń pè ní GP ẹ rí i pé àwọn márùn ni wọ́n gbà ẹ jáwọ́ gbàgede káwọ ẹni tí ń lékè àtẹni tí ń lulẹ̀ ọ̀jọ̀gbọ́n HK Dash olóyè Adésínà Sọfíọlá Ìtàn authority ẹ̀ka àbárí tẹ́lẹ̀ olóyè Adéyẹmí tẹ́ bá ṣàkíyèsí yẹn ẹ rí i pé máàkì kéékèèké òun wọ́n fi gbéra wọn ó mi pé gbogbo wọn ni wọ́n gbà ṣùgbọ́n nìkan yára ju ẹlòmíì lọ ìbéèrè kejì rẹ o ọ̀yà wọ́n ní kí láàmú pé fálù sequence kí láàmú pé fálù kan tó bá jẹ́ pé sequence ọba ń tóbi so tó ń tóbi gan tó jẹ́ pé ìgbà tí kíni o ìgbà tí ń tà ń fi sí tí bá ń tóbi òun náà ni pé kí là mọ́ ń pé bí tí sequence yẹn mọ́ fẹnu sọ tó bá jẹ́ pé ń tà ń fi sí àbí sequence wa àbáwọn táàmù wa ó ṣe kíni o ó ń lọ òkè sí alákọ̀ọ́kọ́ convergence so convergence integer limit infinity so ẹ rí pé limit lansa o ẹ gba ṣàlàyé fún wa òun náà ni pé kí ni o kò sí a lè sọ pé so òun náà ni pé a lè sọ pé integer kan ló tóbi jù so a lè sọ pé integer kan ló tóbi jù ṣùgbọ́n náà tá a fi lè ṣàfiwé tó tóbi gan òun náà ni infinity so tí táàmù àti bá ti ń tóbi sí answer tá a máa rí yẹn òun là ń pè ní kíni òun là ń pè ní limit ẹ ti get it báwọn so òun là ń pè ní limit kò túmọ̀ sí pánsá yẹn gangan ni so òun là ń pè ní limit ọ̀yà ẹja lọ sí gbàgede olóyè Adéyẹmí ń lékè báyìí o olóyè Adésínà authority HK Dash Sọfíọlá Ìtàn ìbéèrè eléyìí tọkàn ìbéèrè kẹta wọn bí ìbéèrè yìí ó gbomimu lálẹ́ yìí wọ́n ní tí n ta mú sequence kan tó bá jẹ́ pé 7n plus 5 ní kí ni n plus 1 star mọ́ mọ́ jẹ́ so kí ni n plus 1 star mọ́ mọ́ jẹ́ tn plus 7 tn plus 2 tn plus 1 tn plus 5 so lera ni tí ọba ti ń di pé òun pẹ́ báyìí àwọn èèyàn ò tètè fèsì ajá sí pé ó gbomi mu ní ẹ̀wà ìtọ̀ so tn plus 7 lánsà ẹ rí i pé tẹ bá wò pé one end stamp ṣe pé n plus 1 náà ni pé bí tá a bá ti rí ìgbà tá a ní end stamp bó jẹ́ 7n plus 5 tá a bá fẹ́ mọ second term òun náà ni pé bí tí n bá ti rí ẹni màá máa fi kíni sí o máa fi 2 sí àbí yóò mọ jẹ́ 7 times 2 plus 5 tó jẹ́ 19 so the ajá bí n plus 1 stamp yóò mọ jẹ́ 7 times n plus 1 plus 7 plus 5 yóò máa jẹ́ 7n plus 7 plus 5 tẹ́ bá tún tó dáadáa yóò mọ jẹ́ 7n plus 5 plus 7 ẹ rí pé 7n plus 5 yẹn ó ní tn
yóò mọ jẹ́ tn plus 7 ẹnìkan náà lọ́gbà ẹjẹ́ lọ́gbà gèdè alẹ́ yìí olóyè Adéyẹmí ni wọ́n wà lókè o olóyè Adésínà authority HK-dash Sofia Ọláìtàn nǹkan kéékèèké òun náà ni wọ́n fi ń ṣe kíni o òun náà ni wọ́n fi ń gbéra wọn òun náà ni wọ́n fi ń gbéra wọn. Ọ̀yà ẹja bọ́ sí ìbéèrè ilé ìtọ́kàn ìbéèrè kẹrin wọ́n ní ọ̀nà gbà máa tó sequence kò ṣe kókó the order of terms of a sequence material ọ̀nà tá a máa ń gbà tó táàmù ní sequence kò ṣe pàtàkì bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ eléyìí rọ̀ ìbéèrè bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ ni o ṣé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́. ṣé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́. tó bá ní nǹkan immaterial òun náà ni pé kò ṣe pàtàkì kò ṣe kókó tọ bẹ́ẹ̀ kọ́ o tó ti yé báwọn ọ̀nà tá a mọ̀ ń gbà tó àwọn táàmù sequence ó ṣe pàtàkì ó wà important so ajá sí pé bẹ́ẹ̀ kọ́ ni answer ìyẹn mẹ́ta lọ́gbà gbàgede lálẹ́ yìí authority ti wá wọ́n ti já olóyè Adésínà HK-dash ti wá wájú olóyè Adéyẹmí àwọn ni wọ́n sì ń lékè ṣùgbọ́n máàkì kékeré òun náà ni wọ́n fi ń gbéra wọn. Ọ̀yà ẹja bọ́ sí ìbéèrè tọ́kàn ìbéèrè karùn-ún wọ́n ní kí ni sọ́ọ̀mù síríìsì yóò mọ jẹ́ o tàbá ní k square tí ẹni wa ẹ mọ́ bínú k ló yẹ kó wà ń bẹ̀ mo ṣàṣìṣe ẹ mọ́ bínú k ló yẹ kó wà ń bẹ̀ wọ́n nínú kọ́ yẹ pé kí n sọ pé k is equal to -1 to 2 tàbí ká sọ pé n is equal to -1 to 2 kó wá jẹ́ n squared mo ṣàṣìṣe ni o eléyìí tá à ń pè ní kíni partial sum kí ni wọ́n jẹ́ so 4 1 6 5 ẹ̀sán ẹ̀jọ èje ẹ̀fà àrún ẹ̀rin ẹ̀ta èjì ọ̀kan àkọ́kọ́ náà mo tọrọ gáfárà pẹ̀lú ìbéèrè wọn ẹ rí i pé inú kọ́ jẹ́ pé k ni mo kọ sí ẹni yẹn tàbí kọ́ jẹ́ pé ibi tí mo ti kọ k square kọ́ jẹ́ pé n square òun náà ni ó wà ń bẹ̀ kọ́ jẹ́ pé n square òun náà ni ó wà ń bẹ̀ ẹ ṣe púpọ̀ so òun náà ni pé kí ni òun tá a bá ní ẹni láti -1 dé 2 so n square òun pé partial sum ìgbà tí ẹni tó bá jẹ́ -1 ẹ mọ̀ pé 1 ní àná yóò jẹ́ tá a bá square rẹ̀ tó bá jẹ́ 0 yóò jẹ́ 0 tó bá jẹ́ 1 yóò jẹ́ 1 tó bá jẹ́ 2 yóò jẹ́ 4 yóò jẹ́ 1 plus 0 plus 1 plus 4 tí ń jẹ́ 6 náà ni answer wa ẹ já lọ sí gbàgede HK-dash bá gba wọ́n gba ipò wọn padà HK-dash olóyè Adéyẹmí authority Adésínà Sofia Ọláìtàn ẹ mọ́mọ́ jí wọ́n lù ìmọ̀lẹ̀ mọ̀pẹ́ ìlẹ̀ ń wọ́n lẹ̀ ẹ mọ́ jí wọ́n lù ìmọ̀lẹ̀ ẹ mọ́ lulẹ̀ o. Ọ̀yà ìbéèrè kẹfà wọ́n ní tí síkwẹ́ǹsì kan tí ó bá ní finite limit a máa sọ pé ó wà kí la mọ̀ pé sequence tí ó bá ní finite limit kí la mọ̀ pé irú sequence yẹn náà a máa sọ pé ó wà diverge a máa sọ pé ẹ wà undefined a máa sọ pé 0 ni a máa sọ pé ó wà converge èwo ń bẹ ṣé béèrè wọn so gbomi mu lálẹ́ yìí ẹ sọ̀rọ̀ torí tí àwọn yẹn bá ti ń pẹ́ kí wọ́n tó fèsì báyìí so mo mọ́ wò pé bóyá àbí béèrè wọn ṣe kí ni o àbó gbomi mu ni. Ọ̀yà 14 13 14 tọ̀ bẹ́ẹ̀ ni a sọ pé wá diverge ni o
bẹ́ẹ̀ tó bá yẹ pé ó ní finite limit ó converge ni ó converge sí number kan tó yẹ pé ó converge sí wọn gẹ́gẹ́ bí àpèjúwe ajá sí pé ó ní finite limit nìyẹn bẹ́ẹ̀ tó bá jẹ́ pé ó kàn ń lo òkè sí ní etiquette ẹ báwọn so a máa sọ pé ó wà diverge ó yá ẹja lọ sí gbàgede HK- ọgbà o lẹ́yìn náà olóyè Adéyẹmí authority olóyè Adésínà sọfíọlá ìtàn ẹ mọmọ lulẹ̀ ó yá ìbéèrè tó tún sún kàn ẹ̀yin tẹ́ tí jáde ẹja rójú yín ta wọ́n ní 101 tààmù arithmetic sequence a máa pè ní kíni o 1 minus 100d 1 plus 101d 1 minus 101d 1 plus 100d èwo nínú wọn gbogbo àwọn kíni la ṣe o 1 plus 101d mo ti sọ fún wa pé tó wáyé pé AP ni nígbà ipa ti mọ̀ pé a plus n minus 1d ní nth term rẹ̀ tẹ́ bá fẹ́ mọ̀ term kí term ẹ kàn mọ̀ yọ 1 kó ń bẹ̀ so ti ma so 100 term ó mọ̀ jẹ́ a plus 99d so ti ma so 101 tá bá yọ 1 kó nu 101 yó mọ̀ jẹ́ 100d a máa pè ní a plus 100d bẹ́ẹ̀ gbogbo àwọn èèyàn wọ́n gbà wọ́n bá já olóyè Adéyẹmí wálẹ̀ HK- authority olóyè Adésínà tí wà ń pò kẹta Adéyẹmí SCI àmàwọn SCI ó yá ẹjẹ́ àmọ́ àwọn tó kù ó yá ìbéèrè ẹlẹ́ẹ̀kẹjọ wọ́n ní kí la mọ̀ pé nọ́mbà tó tóbi jù kí la lè fi mọ̀ sọ́rí nọ́mbà tó tóbi jù kí la mọ̀ pé integer tó tóbi jù so alákọ̀ọ́ náà ni pé kí ni o bóyá integer kò ní mọ̀ yóò mọ̀ tóbi láì lópin bóyá òun ní kí ni o minus infinity bóyá òun náà ní nọ́mbà tó gúngbọ̀n oyún tàbí ó jẹ́ infinity so ìtumọ̀ ẹ̀ náà ni pé kí ni o nípa integer ṣé integer ṣe tó lópin ni ẹ ti gẹ́tẹ̀ báwọn ṣé integer ṣe tó lópin ni. èje ẹ̀fà àrún ẹ̀rin bẹ́ẹ̀ ni a ní pé ní infinity làwọn yẹn mú infinity kọ a ti sọ fún wa pé infinity èsè nọ́mbà tó tóbi jù integer ò lópin tó ti yé mà táìpé nǹkan kan rúyẹ lọ́kàn wa pé òun ni nọ́mbà tó tóbi jù tẹ́ bá tún ti ń ro wọn àmọ́ ìtumọ̀ orí tó tún tóbi jù lọ bẹ̀tọ́ ẹ̀pà fẹ́ sọ̀rọ̀ nípa pé nọ́mbà tó gùn gan-an kìí ṣe pé so a lè sọ pé infinity so integer kò ṣe kí ni o kò lópin tó ti integer ò lópin so it increases without bound náà ni answer HK- wọ́n ti wókè olóyè authority olóyè Adésínà Adéyẹmí almostake fee àwọn náà ti gba ṣíárì máwọn èèyàn lọ́wọ́ ọ̀dà ẹ̀yà ìdíje yìí àti kó ìlàjì ìbéèrè ìbéèrè ẹlẹ́ẹ̀kẹsàn wọ́n ní nth term of a sequence tó bá jẹ́ 5 plus 3n kí ni sọ́ọ̀mù first 20 terms ó mọ̀ jẹ́ kí ni sọ́ọ̀mù first 20 terms kí ni ó mọ̀ jẹ́ 150 740 720 730 ẹ dákun ṣé ìbéèrè wo só gbomi mú lálẹ́ yìí ni ọmọ jọ nǹkan ìdíje yìí gbomi mú ó gbomi mú àti mọ àwọn tí ó lulẹ̀ o but gbogbo ẹ̀gbọ́n sá ń lọ sí àrìngbà mọ́ra wọn lọ́wọ́ ni wọ́n lọ sí àrìngbà mọ́ra wọn lọ́wọ́ ni àwọn mẹ́fà ni wọ́n ti dáhùn ṣètì bá ti di tá a gomi tó bá ti ń débi ìṣẹ́jú àyá 20 ọmọ pé ìbéèrè òun ṣe kí ni ìbéèrè òun lè díẹ̀ ẹ̀rí ẹ̀wá ẹ̀sán o ẹ̀jọ o èje ẹ̀fà àrún so òun náà ni ìbéèrè tí èsì jẹ́ 730 ni o 730 ẹnìkan náà lọ́gbà ẹ mọ́ dára yín làm nth term ó jẹ́ 5 plus 3n kí ni first term mi ò tiẹ̀ kọ́kọ́ jẹ́ náà láì tiẹ̀ láàjà taré nu first term mi ò jẹ́ 8 wọ́n á ní sọ́ọ̀mù sóti ẹ̀ bá sọ́ọ̀mù first 20 term ó lẹ̀ sọ fún wa pé tá a bá fẹ́ find the sọ́ọ̀mù AP
tó ti yé bá tó bá ti lè jẹ́ pé mi tẹ́ni ẹ̀gàn yóò mọ̀ sọ fún yín pé AP ni kìí ṣe GP tọ́lẹ́ mi mọ̀ sọ pé ẹ̀ sọ pé AP ni so ṣé táàmù tẹ́wọ̀ yẹn rí pé ó wà linear n tí ń sọ fún yín náà ni pé AP ni kí ni yẹn àbí so mo dẹ̀ ní tẹ́ bá fẹ́ find the sum AP nígbà tí wọn ò bá fún wa ní D ṣùgbọ́n wọ́n fún wa ní last term ṣe pé last term òun náà ní nth term mo lè mọ̀ lo kí ni o n divided by 2 into a plus n n wa bẹ̀ ń jẹ́ 20 a wa ti mọ̀ pé ó jẹ́ 8 n yẹn ni last term ẹ gbé sí n bọ̀ yẹ pé n 5 plus 3n ni so tẹ́ bá fi n yìí ṣe 20 ajá sí pé màá wà ní 5 plus 3 times 20 tí ń ṣe 60 65 plus 3 plus 8 ó jẹ́ 68 times in tó wà ní ìta so yẹ yín tí mo sọ bá ń sẹ́yìn pé 10 ní wà ń ta a wá jẹ́ 3 àbí no first time jẹ́ 8 àbí yóò jẹ́ 8 plus l last time yóò mọ̀ jẹ́ 5 plus 3 times kinu so 3 times 20 yóò mọ̀ jẹ́ 65 plus 8 ó jẹ́ 73 times 10 tó wà ń ta ó jẹ́ 730 ìtọ́jẹ́ náà nù HK dash ọgbà HK dash authority Adesina Adeyemi olóyè Almustekfi ọyà ìbéèrè ẹlẹ́kẹ̀wàá wọ́n ní kí ni sọ́ọ̀mù first 10 term sequence tó jẹ́ pé first term rẹ̀ jẹ́ 3 tí last term rẹ̀ sì jẹ́ 10 kí ni sọ́ọ̀mù first 10 term rẹ̀ ó máa jẹ́ 35 65 45 55 ṣé béèrè yìí só lè ní ẹ̀yin lérò bẹ́ẹ̀ ká kí àwọn ọ̀jọ̀gbọ́n kódà kò rọrùn pé ẹ̀rí pé wọ́n bá fẹ́ mi gan náà ní kánjúkánjú èmi gan náà omi lè jábọ́ ní abíyá mi díẹ̀ ká kí wọn ni o kò sẹ́ni tó lulẹ̀ gbogbo àná là ń gbìyànjú ẹja mọ̀ fi ṣe pé eré là ń fi ọmọ ayé ó ṣe ẹ̀rí pé mo sọ lẹ́ẹ̀kan tí aago mi tó bá ti dé rí bíi 15 tí àwọn èèyàn bá ti ṣe ìtẹ̀sí yẹn jẹ́ ajá sí pé iṣẹ́ òun lè náà nù 10 o 8 o 7 o 5 4 o 3 2 ìbéèrè òun bá lọ ìbéèrè òun lọ 65 lansa o so ti wà wọ́n ní skin sum first and 10th term ẹni mi ọmọ jẹ́ 10 so ti wà first term mi jẹ́ 3 n is equal to sum tẹ́mọ̀ lo n over 2a plus l nínà ajá sí pé a plus l yìí òun mọ̀ jẹ́ 13 báyẹn so tí yóò mọ̀ jẹ́ 13 báyẹn yóò mọ̀ jẹ́ 5 times 13 that's 65 lánsá yẹn mẹ́ta àwọn náà ni wọ́n gbà ẹja lọ sí gbàgede kódà gbàgede yìí ní òní àwọn tó wà wájú wọn ò fẹ́ wálẹ̀ mọ́ àwọn HK dash ọgbà authority Adesina olóyè Adeyemi Almustekfi ẹ má gbàgbé pé àwọn kọ̀ọ̀kan ní ọgọgọ́rùn-ún máàkì ńlẹ̀ o táàmù ṣe kí ni táàmù fi kún lẹ́yìn rẹ̀ ọ̀yà ìbéèrè ẹlẹ́ẹ̀kọkànlá wọ́n ní kí ni límìtì 1/n kí ni límìtì rẹ̀ ọmọ jẹ́ tí ẹni bá ti ń súnmọ́ infinity ẹ má gbàgbé àlàyé tá a ṣe àtọ̀túnmọ̀ infinity a ní kó túmọ̀ sí pé òun ní nọ́mbà tó pọ̀ ju o bẹ̀tì nọ́mbà tó pọ̀ gan-an tòtí tàbá ní 1 divided by nọ́mbà tó pọ̀ gan-an kí ni límìtì rẹ̀ ọmọ jẹ́ a dẹ̀ sọ pé límìtì ni ìta máa sọ pé sì jẹ́ tó bá jẹ́ pé kí ni o tó bá jẹ́ pé a bá ti ń súnmọ́ nọ́mbà ńláńlá kò túmọ̀ sí pé ánsà rẹ̀ gangan náà nù so ti máa kí límìtì yẹn mọ̀ jẹ́ so gbomi mú ni àwọn tá a bá tẹ̀lé àwọn fọ́nrán yẹn lọ ká lè gbọ́yè tá a bá yẹ pa bá wò dáadáa ọ̀tọ̀ ẹ rí i pé àwọn gbogbo àwọn yẹn náà gbà 0 bẹ́ẹ̀ ni ẹ rí i pé tí bá ti ń tóbi sí gẹ́gẹ́ ní mọ̀ súnmọ́ 0 bí ká ní 1 divided by 10 ẹ pé 1 divided by 10 0.1 1 divided by 100 yóò mọ̀ jẹ́ 0.001 1 divided by 1 million 0.000 tó wà nígbà ní 1 divided by 1 trillion màmá ní 0.00000 kí lẹ ṣàkíyèsí ẹ rí pé bí nọ́mbà àṣàlẹ̀ ń bí ṣe ń tóbi sí bẹ́ẹ̀ ni ánsà mi ṣe kí ni o ló ń converge sí 0 tó ti máa ń láàmà pè ní limit ó ti 0 láǹsà bẹ́ẹ̀ ni gbogbo wọn ni wọ́n gbà Senator Lawali wáwájú o wọ́n já Almustekfi wọ́n já wọn wálẹ̀ ìbéèrè kún mẹ́rin o kò tí jù a lè ṣe kí ni
a lè gbìyànjú rẹ̀. Ìbéèrè ẹlẹ́ẹ̀kejìlá wọ́n ní ní geometric progression tí third term bá jẹ́ 16 tí sixth term bá jẹ́ 128 kí la mọ̀ sọ pé common ratio jẹ́ ẹ̀dẹ̀ má gbàgbé pé mo sọ fún wa ẹ mọ̀ tí ẹ jẹ́ tí ìṣòfófó báyà nígbà táwọn yẹn bá mú ìbéèrè ohun tán síbèrè yìí tó lé lálẹ́ yìí àwọn tá a darapọ̀ mọ́ wa ní orí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ Facebook náà ẹ lè fi èsì yín náà sọ́wọ́ ẹ lè fi dá sí ẹ̀yin náà lè bá a dá sí nílé òtí káyìn náà sì darapọ̀ mọ́ wa lọ́sẹ̀ tó ń bọ̀ díẹ̀ ẹ̀yin náà padà ṣe kíni ẹ̀yin náà padà gba ife kéèyàn ti ẹ̀ gbafẹ́ àwọn yóò gbé HK Dash kò gbà náà ni ọ̀yà in tí mo fún wa kìí ṣe tó lé o in ta lè ṣe kódà lágbárí ni two ni ṣé two lánsà ẹ̀já wo so tí wọ́n ní tọ́ta mú ẹ̀rí pé ap tọ́ta mú yọmọ jẹ́ ar square mo ń tẹ́ bá ti gbọ́rọ̀ is túmọ̀ sí 16 system mú jẹ́ 128 wọ́n mọ̀ jẹ́ a raised power 5 is equal to 128 tẹ́ bá divide the equation méjèèjì ẹ̀ pàpọ̀ wọ́n mọ̀ jẹ́ a raised power 3 is equal to 8 kí dẹ̀ ní kí root of 8 2 ẹ̀ tí ẹ̀ bùkátà láti dára yín láàmú ẹja lọ sí gbàgede Senator Lawal ti súnmọ́ wájú o wọn gbá HK olóyè Adéyẹmí ọ̀yà ìbéèrè ilé ìtọ́kàn ìbéèrè kẹtàlá wọ́n ní ọ̀nà tá a lè mọ̀ gbà sọ nípa nọ́mbà kan tó tóbi wọ́n náà ní pé ká sọ pé nọ́mbà yẹn ṣe kí ni o ọ̀dà aláwọ̀kọ́ ṣé convergence ni ṣé sequence ni ṣé limit ni àbí infinity èwo ní bẹ ẹ gbé mo ṣàlàyé lẹ́ẹ̀kan mo tiẹ̀ ti sọ àṣírí gan lẹ́ẹ̀kan ẹ mọ̀ jẹ́ ti sọ nísìn a ní kò sí nọ́mbà tó tóbi jù a lè sọ pé nọ́mbà kan tóbi jù tó tí nǹkan kan máa ń rú yẹ lọ́kàn yín pọ̀ ló tóbi jù tẹ́wàá tún ti ń ro wọ́n àmọ́ ẹ tún mọ tó tún tóbi jù lọ ṣùgbọ́n náà la lè gbà mọ́ sọ pé nọ́mbà kan tóbi gan sọ̀rọ̀ la mọ̀ pé ní convergence ni àbí sequence àbí limit àbí infinity ọ̀yà sọ gbomi mú ni ọ̀dà ẹ̀ wọ́n gbàgbé pé ẹ mọ̀ gba máàkì láńlá pẹ̀lú bẹ́ẹ̀ bá ṣe yára sí bí èsì yín bó bá dẹ̀ ṣe kíni ọ̀ bó ṣe yára sí tó convergence sequence limit infinity ìwọ́nù rẹ̀ ẹ̀rin ẹ̀ta ọ̀kan tọ̀ ìbéèrè ń bá lọ infinity ni tá a bá fẹ́ ṣàlàyé pé nǹkan kan tiẹ̀ tóbi àwọn àsọpọ̀ ti dé rí infinity torí pé kò sí integer olópin òfin ìpínlẹ̀ náà pé mo tẹnumọ́ nínú fẹ́ràn eléyìí tí mo fi sọwọ́ lẹ́nì ọ̀yà tọ̀ HK Dash authority Adesina Senator Lawal SCI àmì tí ń jẹ́ SCI ṣùgbọ́n lọ mọ̀ yìí HK Dash ọgbà lónìí èyí tí wọ́n fi ń ju àwọn yòókù lọ gbọ̀nàgbọ̀nà ni o ọ̀yà ẹja wo ìbéèrè ilé ìtọ́kàn ìbéèrè ẹlẹ́ẹ̀kẹrìnlá ẹ̀yin náà ẹ lè gbáfẹ́ yìí wọ́n ní sọ́ọ̀mù to infinity geometric progression kan 8 ni first term rẹ̀ dẹ̀ sì jẹ́ 6 kí ni common ratio rẹ̀ ẹ̀rí pé àwọn ìbéèrè kéékèèké ṣùgbọ́n mo mọ̀ pé láwọn àsìkò yìí bó jẹ́ pé díje ni àwọn òpé òkè náà jẹ́ tètè parí ọ̀pọ̀lọpọ̀ lè mọ̀ ṣàṣìṣe ìtọ́fàánù 1/2 1/3 1/4 2/3 èwo nu wọn ni ó jẹ èsì ọ̀yà àwọn yẹn ti ṣe àwọn méjì ti sọ àtẹ́sí wọn jẹun ìyẹn mẹ́ta ìyẹn mẹ́fà méje ètò ẹ ṣeun ìyẹn mẹ́jọ ètò ẹ rí pé sum to infinity wa sum to infinity wa ṣẹ̀gbọ́n náà ni a divided by 1 minus r ó dẹ̀ jẹ́ 8 ajá sí pé yọmọ jẹ́ 8 is equal to 6/1 minus r yọmọ jẹ́ 8 minus 8r is equal to 6 àbí tẹ́ bá collect like times yóò 8r ọmọ jẹ́ 2 so r mi ọmọ jẹ́ 1/4 1/4 ni tí answer yẹn jẹ́ tọ́ olóyè Adésínà bá ṣe pò kejì wọ́n já authority wá sílẹ̀ Senator Lawal lè gbìyànjú sí
ẹ rí pé Senator Lawal wọ́n pẹ́ bẹ̀rẹ̀ ni wọ́n dàbí ohun tí wọ́n ń bá bọ̀ kéré nìkan ọ̀yà ṣé ìbéèrè tó parí kọ́ yìí ìbéèrè tó parí rẹ̀ o láfi mọ ẹni tó gbégbá orókè fún tòní wọ́n ní AP second term mi jẹ́ 5 fifth term jẹ́ 20 kí láà máa sọ pé seventh term jẹ́ 0 25 30 15 ọ̀yà kí láà máa sọ pé jẹun kí láà máa sọ pé jẹun mo kí àwọn ọ̀jọ̀gbọ́n wa ọ̀yà ní abala ìrísí ta lẹ lérò pé yóò gbégbó orókè lónìí ta lẹ lérò pé àwọn mẹ́ta àkọ́kọ́ tí a mú ọmọ jẹ́ Laurent wa fún tọ̀sẹ̀ tòní ta lẹ lérò pé yóò mọ̀ jẹ́ ta lẹ lérò pé yóò mọ̀ jẹ́ ẹ rí i pé olóyè Adésínà àti sínétọ̀ kínníkan wọ́n jọ ń lọ ife gbàmọ́ra wọn lọ ṣùgbọ́n ní báyìí láwọn ọmọ ẹni tó ṣe ipò kejì ní báyìí láwọn ọmọ ẹni tó ṣe ipò kejì ọ̀yà tọ́ eléyìí náà ni ìbéèrè tá a fi káàdì rẹ̀ ńlẹ̀ àdúpẹ́ púpọ̀ fún gbogbo ẹ̀yin tí ẹ darapọ̀ mọ́ wa 10 ni answer wa jẹ́ o second time àwọn pé wọ́n mọ̀ jẹ́ A+D fifth time wọ́n mọ̀ jẹ́ A+4D tẹ́ bá yọ méjèèjì kó nu ara wọn ẹ rí pé yóò da simultaneous equation ẹ fi mọ A àti D yín ẹ fi wá find the seventh step ọ̀yà ẹja wo ẹni tó gbégbó orókè o tọ́ ipò kẹta authority ló ṣe ipò kẹta authority ṣe ipò kẹta olóyè Adésínà àwọn ṣe ipò kejì dash wọ́n tún jáwé ló olóyè authority ẹ ṣé púpọ̀ fún gbogbo wa náà ni a ṣe gbìyànjú so tí a wà gbogbo àwọn náà ni a ṣe gbìyànjú so ó kàn jẹ́ pé ẹ rí pé bí ọkọ̀ náà ni gbogbo àwọn tó jẹ́ àwọn tó wà nínú ọkọ̀ kì í ṣe gbogbo wọn ní ọmọ ọkọ̀ àfẹ́ nìkan náà láyé náà ni so tí ẹ bá sọ gbogbo náà la gbìyànjú máa mọ fàsìkò yìí náà máàkì tó tóbi díẹ̀ ẹjá wò wọn bá bí ẹni tó ṣe ipò kẹrin ọyà ẹ pé tẹ bá wò dáadáa so tẹ bá wò dáadáa mo bẹ́ẹ̀ ṣe ń rí ẹtìrì àwọn yẹn gbìyànjú púpọ̀ so olóyè ọ̀dà mo fẹ́ wo gbogbo àwọn a ní àwọn èèyàn méjìdínlógún èèyàn mẹ́rìndínlógún ni wọ́n gba HK dash olóyè Adésínà olóyè authority Senator Lawal SCI Wálé Almustekfi Adéyẹmí Sọfíọlá Ìtàn Lukman Samad gbogbo náà ni wọ́n gbìyànjú ẹ dákun ẹ jẹ́ ká ṣe gbìyànjú rẹ̀ náà ní ọ̀sẹ̀ tó lọ torí bí àkókò ti lọ púpọ̀ àmọ́ dúró ń bíbà yìí ní alẹ́ tó ní tá bá rí ẹnìkan bóyá nú àwọn olùdíje tí wọ́n sọ àwọn ìrírí wọn pẹ̀lú ìdíje lónìí wọ́n lè gbìyànjú láti ṣe kíni o láti fi pè wọlé nọ́mbà tí a máa pè sí mo lè gba ìpè kan àbí ìpè ọyọ kan kó tó di pé a parí ètò náà lálẹ́ ọ̀nà ní 08162942400 òun ni nọ́mbà tí a máa pè sí 08162942400 ẹni tó ṣe pò ké ní òun náà ní HK dash lẹ́yìn náà olóyè ẹ̀tọ́ ẹjẹ́ ń gba ìgbẹ́ ọkọ̀ yìí ẹ̀lọ́ ẹ ti wà lórí ètò ilẹ̀ rí àwọn béèrè yìí sí lónìí. ọwọ́ alágbèdè méjì kò léjù kọ̀rọ̀ jù. Kò léjù kọ̀rọ̀ jù tọ́ ṣé ẹ ní. a ní àwọn ọ̀dà. mo ní ìpèníjà kan. ok. wà tí mo bẹ̀rẹ̀ ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi kú. ìyá ẹ̀pẹ̀lẹ́.
tó fọkọ̀ rí ìwọlé. ok ẹ̀tọ́ yà ajá sí pé tó wáyé pé ẹ̀rọ wọn kò múná lọ ni bá sì wà níbẹ̀ bí ẹni tí ó ṣe pò kejì àbí pò kẹta ẹ mọ́ bínú inú mi ò dùn láti gbọ́ ìtọ́sẹ̀lẹ̀ wọn ẹ mọ́ bínú olóyè lágbọ́ ọlọ́run bá nígbà mímu nígbàgbọ́ pé ẹ gba nǹkan díẹ̀ ẹ mọ́ bínú ìrírí wọn yín sì mọ́ tún kàn sí lẹ́yìn ètò olóyè ọ̀dà ẹ ṣeun ta ni authority mi mọ authority mo mọ HK Dash mo mọ olóyè Adésínà ṣùgbọ́n mi mọ ẹni tí ń jẹ́ authority o mi mọ ẹni tí ń jẹ́ authority ẹ tó jẹ́ authority wọ́n lè kàn sí mi ní ẹ̀yìn ètò láti wá gba ẹ̀bùn wọn wọ́n lè kàn sí mi ní ẹ̀yìn ètò láti wá gba ẹ̀bùn wọn so ká mọ́ gbàgbé pé àwọn ẹ̀kọ́ ìtẹ̀lé olójoojúmọ́ wa yóò dẹ̀ ṣì mọ́ tẹ̀síwájú lágbó Ọlọ́run bá látọ̀ lálọ́ a mọ̀ bẹ̀rẹ̀ geometry àwọn ẹ̀kọ́ ọjọ́ alálàmísì wa tá a máa ń ṣàlàyé ìwé ọ̀jọ̀gbọ́n K-Straw àti Dexter Booth òun náà lálẹ́ ọjọ́ àlàmísì so a mọ̀ tẹ̀síwájú yẹn náà so tá à ń rọ gbogbo àwa tí a bá fẹ́ sóńgbọ̀wọ́ ètò yìí bóyá láti wọn fún àwọn ọ̀jọ̀gbọ́n wa tí wọ́n ń ṣe ìdíje wọn so bóyá láti fún wọn ní ẹ̀bùn kan abómìíràn láti fún wọn ṣe kóríyá fún wọn so ẹ dákun ẹ kàn sí mi ádẹ́mọ̀ bá yín fi ẹ̀bùn náà ṣọwọ́ sí mi ẹ jẹ́ ń gba ìpè ọkàn yìí sí ẹ lọ ẹ ti wà lórí ètò ẹ ti wà lórí ètò olóyè hello ẹ káàbọ̀ padà olóyè bó lẹ rí díje òun sí lónìí ṣé ìbéèrè òwúrọ̀ ni àbó lé. ó wà láàrin méjèèjì ní nẹ́tíwọ́ọ̀kì tí wọ́n á dìlé wa kò dídí iṣẹ́ ọ̀dọ́. ẹ mọ́ bínú kódà mò ń rí pẹ̀lú ìpè tẹ pè ní ìsìn pé nẹ́tíwọ́ọ̀kì wọn yarantí tó ẹ mọ́ bínú olóyè mo lérò pé ní ẹ bá gbà wọn ẹlòmíràn náà lé tí wọn tí mo darapọ̀ mọ́ díje o ẹ bá gbà wọn mọ́. tọ́ àgbọ́n tí lóyún sàn kódà ẹ ṣeun púpọ̀ so lẹ́ẹ̀kan sí fún àǹfààní àwọn tí a bá fẹ́ mọ ṣe kóríyá fún àwọn ọ̀jọ̀gbọ́n wa gbogbo tí wọ́n ń darapọ̀ mọ́ ìdíje ẹ dákun ẹ kàn sí mi bóyá a fẹ́ mọ fún wọn ní ẹ̀bùn kan ni bóyá ìwé ni àbówó ni àbí nǹkan tá a bá fẹ́ mọ fún wọn kódà a bá fẹ́ mọ gbọ́kọ̀ fún wọn pẹ̀lú gọlọ́ǹbà àdẹ̀mọ̀ ṣe kí ni o a mọ̀ fi jíṣẹ́ fún wọn so ẹ rí i pé a mọ̀ ní ìsinmi díẹ̀díẹ̀ lẹ́kọ̀ọ̀kan ní tó mọ̀ ń fà wọn náà ni pé bóyá láwọn ọgbà míì tàbá lówó ńlẹ̀ tàbí tí ó bá sí ẹni tí ó bá ṣe kí ni o tí ó bá ṣe onígbọ̀wọ́ ètò náà wọn ló ń jẹ́ àmọ́ sí mi tó bá jẹ́ pé táyé ni àwa láǹfààní láti mọ̀ ṣe lọ́sọ̀ọ̀sẹ̀ ṣùgbọ́n owó tá a mọ̀ fún wọn ẹlú ẹ ti wà lórí ètò. hello sir. olóyè kí lórúkọ yín bọ́lá tí ń pè o. Idris ló ń sọ̀rọ̀ láti Ṣẹ́yìn. olóyè Idris láti Ṣẹ́yìn ẹ darapọ̀ mọ́ díje. bẹ́ẹ̀ ni sà. kí ló dé ṣe é lulẹ̀ púpọ̀. alulẹ̀ díẹ̀ o. ọlọ́run níjẹ́ alulẹ̀ kí lọ ẹ lérò kọ́ ṣé béèrè wọn só gbomi mú ni àbí nẹ́tíwọ́ọ̀kì yín ó ṣe jàǹbá. nẹ́tíwọ́ọ̀kì ṣe jàǹbá díẹ̀ but nẹ́tíwọ́ọ̀kì kọ́lá pa ọmọ ìgbàgbọ́dẹ̀ fẹ́ kọ́ yẹn dáadáa ní ètò kó bá wà. ìgbáradì náà tó nǹkan mo nígbàgbọ́ pé tọ́wọ́ pé a bá ń tẹ̀lé gbogbo àwọn ẹ̀kọ́ ìtẹ̀lé olójoojúmọ́ òun bóyá èyí tí mò ń gbé sí WhatsApp yẹn àbí gbogbo àmọ̀ gbìyànjú rẹ̀ mo nígbàgbọ́ pé ẹ sì tún gbìyànjú ní ìgbà tó ń bọ̀ torí mo rí pé gbìyànjú díẹ̀ ó di ìgbà kan ẹsẹ̀ ipò kẹta nígbà ya wọ́n tún já yín wálẹ̀ ẹ̀pẹ̀lẹ́ ọ̀dà ẹ ṣé pọ̀ tẹ́ darapọ̀ mọ́ adéòpẹ́ tún darapọ̀ mọ́ wa ní àmì àtẹ̀yìn náà ní ọ̀sẹ̀ tó ń bọ̀ ẹ ṣé púpọ̀ ní àti ìlú Ṣẹ́yìn so torí pé ọjọ́ ti lọ púpọ̀ pẹ̀lú gọlọ́ǹba a máa dúró ní bíbá yìí ní alẹ́ tóní adẹ̀sìmọ̀ tẹ̀síwájú lágbá ọlọ́ǹba ní ọ̀sẹ̀ tó ń bọ̀ lẹ́ẹ̀kan sí èmi náà ní ọmọ yín olólùfẹ́ yín Gafari Lukman ó dàárọ̀. ìlàkàkà ẹ̀dá nínú ayé ò mọ́ níwọ̀n iṣẹ́ lọmọ ọdún níyàn ń ṣe kí á tó jẹ fún mọ̀lẹ́bí jẹ
kí a tó wẹ̀wò oge dára ká má bàa ṣìsín láwùjọ. Láìsí àní-àní, ọmọ ènìyàn ń gbìyànjú. Ṣùgbọ́n kí ló dùn lẹ́yìn sí òòjọ́ ẹni bí ìsinmi ayọ̀ jàre? Pàápàá irú ìsinmi èyí tí ènìyàn ṣe nígbà tí ó ń gbádùn ètò tó láàmìlaaka pẹ̀lú àwọn mọ̀lẹ́bí rẹ̀. Jẹ̀lẹ́ńkẹ́. Ìdí nìyí tí mo fi ń mú ètò alẹ́ ìṣirò wá sétí gbọ́ yín bí ẹ kò bá tíì gbọ́ tẹ́lẹ̀. Ètò tí ó kó ẹ̀kọ́ kíkọ́ pẹ̀lú ìdárayá sínú ni. Ẹ ò máa pàdé ọ̀jọ̀gbọ́n Gàfárì ọmọ Olúkúmọ̀nù, ògbóǹtagì onímọ̀ ìṣirò àti àwọn akẹgbẹ́ wọn níbi tí wọ́n ti ń fi ìṣirò dára ní ìlànà àti àṣà Yorùbá. Àǹfààní wà fún yín láti pè wọlé ṣèbéèrè kí béèrè tó bá wù yín ní inú ìmọ̀ ìṣirò. Ìfigagbága wà fún àwọn akẹ́kọ̀ọ́ wa gbogbo. Ẹ sì tún ní àǹfààní láti jẹ̀bùn lọ́lọ́kan òjọ̀kan nígbà tí ẹ bá perégedé níbi àwọn ìbéèrè tí a ṣe lórí ètò. Kedere lẹ́ ò máa wò wá lórí Facebook lálaalẹ́ Sátidé ní déédé agogo 9. Èyí ìwọ náà ṣe látàárọ̀ tó ọ̀rẹ́ mi. Àsìkò tó wà yìí láti jẹ̀gbádùn ètò alẹ́ ìṣirò. Alẹ́ ìṣirò, ìsinmi dùn lẹ́yìn iṣẹ́. Alẹ́ ìṣirò, tírélà ìmọ̀, àṣà àti ìdárayá.